mo sọ fún wa pé ibẹ̀ náà ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti mú wá sí ojú amóhùnmáwòrán fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Tí ẹ bá wò ó ẹ rí i pé ojú pópó tó jẹ́ ojú ọ̀nà níbẹ̀ ni ilé egúngún yìí wà. Ìdí nìyí tó fi dàbí ká ní a rí àwọn ètò tí a fi ń hàn wá yìí tí wọ́n gbé sí ojú títì tí pẹ̀lú ọ̀pọ̀ èèyàn rìn àti mẹ́sìn àti ọkọ̀. Koiki Media bringing the world closer to your doorstep. A ó lórí ọ̀fẹ́ àti àǹfààní láti mú wa wọlé bí nǹkan ṣe ń lọ nínú ilé, ṣùgbọ́n mo fẹ́ ká rí ìta náà gẹ́gẹ́ bí àwọn ètò tó ń lọ ní ìta níbí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wá láti ìlú òkè, bóyá ìlú òyìnbó àti Èkó, ilẹ̀ France, oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló wà ní ibí báyìí. Wọ́n máa ń sọ pé Ọlọ́run má jẹ́ kí á rí èṣù, ṣùgbọ́n àwọn kan sọ pé àfàìdílé Adékọ́lá náà ni àrùn èṣù ní ìta gbangba. Òun náà ni àwọn nǹkan tí à ń mú wá fún wa tí a fẹ́ ká mọ̀ pé ìṣẹ̀ṣe náà làgbà, ìṣẹ̀ṣe kò sì lè parun nílẹ̀ Kóòtù Òjíire pátápátá. Pé ìṣẹ̀ṣe kò lè parun ní ilẹ̀ Kóòtù Òjíire. Mo máa sọ fún wa pé ìlú Ṣakí ìfẹ́ kan náà ni gbogbo wa, inú yàrá kan náà ni gbogbo wa jọ lórí afẹ́fẹ́. Ẹ jẹ́ ká mọ bá mi bọ̀ wá gbogbo ẹ̀ náà ní ọlọ́kan ọ̀jọ̀kan. Koiki Media bringing the world closer to your doorstep. Mo kí wa púpọ̀. Nígbà tí màá lo oore ọ̀fẹ́ láti bọ́ sọ́dọ̀ àwọn bàbá wa láti gbọ́ ọ̀rọ̀ méjì mẹ́ta lẹ́nu wọn nípa egúngún yìí. Ọlọ́run yóò bá wa ṣe. Ọlọ́run yóò bá wa ṣe. Ojú òní ti wá o. Aláǹfààní àti sọ̀rọ̀ nípa egúngún yìí. Egúngún táwa ti ń tẹ̀lé láti bí 30 ọdún ni. A sì rí palára lára rẹ̀. A rí wàhálà lára rẹ̀. A sì rí pé egún tí mo jókòó lórí afẹ́fẹ́ ni. Ọ̀rẹ́ mi Súlè Dékọ́lá, làbálà kọ́ lọ́rọ̀ mọ́ ṣẹ́gi, àti ẹ̀gbọ́n mi Sùmẹ́là Coach Adékọ́lá, gbogbo wọn Ọlọ́run fàyè ilẹ̀ sọ wọn. Àwa tá à ń bẹ ní ìsìn náà Ọlọ́run mọ́ ti ìjà kẹjú lọ bá wọn. Eégún jẹ́ eégún tí ó lágbára nílùú Ṣakí, nílùú Yá ó jẹ́ eégún tó lágbára, tó jẹ́ pé kò sí eégún tí èèyàn lè fi wé, tó jẹ́ pé màálù la fi bọ́ àti orúkọ àti àgbò la fi bọ eégún, tó jẹ́ pé gbogbo ìdílé mọ̀ pé egúngún ni. Tí èèyàn bá fẹ́ wá ọmọ, wọ́n ń di ọmọ lọ́dọ̀ eégún yìí. Tí èèyàn bá ń wá ọ̀nà làkì ní òṣèlú àwọn àgbàlagbà lájẹ́, eégún yìí lè ṣe é, tó jẹ́ pé àwọn àgbàlagbà ò ní dá yín láàmú mọ́, ohun aburú ò sì lè báyìí. Tí wọ́n bá dé èèyàn mọ́lẹ̀ tí èèyàn bá dọ́dọ̀ egúngún yìí yóò ṣe ìtura fún yẹn, tó jẹ́ pé àwọn àgbàlagbà ó fi tú yẹn lẹ̀. Egún yìí jẹ́ egún pàtàkì, tó jẹ́ pé bẹ́ẹ̀ làwa ti kọ́ṣẹ́ tiwa, tá a sì fi ń da ẹ̀rìndínlógún, tá a fi ń fọ̀hún bí èèyàn, tá a fi lọ Mọ́kà, tá a fi ṣe ohun tó yẹ ká sí láyé, tá a lè pé kọ́lọ́wọ́n yọwọ́ ọ̀rọ̀ egúngún yìí kò nínú ìrìn àjò wa. Ìdílé mi ni ìdílé Alùbàtà, ṣùgbọ́n tí èèyàn bá ti fi ìdílé yìí kì mí pé ìdílé Adékọ́lá, ó fi ìlú eégún yìí kì mí, erí mi ti ẹ̀hún láti náwó fún. Ṣùgbọ́n egúngún yìí dá tọ́pọ̀, ó ṣò ní ẹwà, ó ṣò ní òye, ó ṣò ní oògùn tó ń jẹ́ lọ́wọ́. Kọ́lọ́wọ́n Ẹlẹ́dàá ó bàṣírí àwọn tó ti èmi ń gbé. Ọlọ́run ló bá wa ṣe. Ẹ ṣé bàbá mi, kì í púpọ̀ fún ọdún egúngún festival yìí tó wà lọ́wọ́lọ́wọ́ nílùú Ṣakí. Kì í púpọ̀ àpò ọdún àṣìyí ṣàmọ́dún. Bàbá, a gbọ́ ìròyìn pàtàkì nípa egúngún. Tí ń jókòó ní eré afẹ́fẹ́ ni, kó tó di pé ọ̀rẹ́ wa tó jẹ́ Suleiman Adékọ́lá gbà ní eré bàbá wọn, tí eégún yìí tán ń jókòó lórí afẹ́fẹ́ kọ́ńtínù, kó tó di pé ọkàn dé ìrìn Adékọ́lá tóun náà tán fi ń jókòó ní orí afẹ́fẹ́ di àkókò yìí. Kò sí ohun tí jẹ́ fèkì ń bí eégún Adékọ́lá, bẹ́ẹ̀ ni ó sì rí títí tí aláyé ó sì fi ráyé. Kò sí ohun tí jẹ́ fèkì nínú egúngún ilé Adékọ́lá. Bàbá mi mo kí yín púpọ̀. Koiki Media bringing the world closer to your doorstep. Ó ṣe nǹkan mí rèbèrèbè tó yẹ pé
tí ìlú yìí bá fẹ́ mì àwọn wọn mọ ètùtù tí wọ́n ó ṣe tí ìlú yóò fi dúró lóru ní agbára Ọlọ́run wọ́n sì ń ṣe é sí rí bẹ́ẹ̀ ó ṣe rí nìyẹn sà. ẹ ṣé bàbá púpọ̀ ẹ sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni ìdúgbò. tọ́ ẹ pé ńgbà wọn pè é ó ní bí ọba ti ṣe ohun tí ìlú fẹ́ ó joyè ó sì joyè ìlú sì dá ìlú sì tòrò kò fẹ́ sì ṣe kò pé mùsùlùmí lẹ́nìkan kò pé kírísítẹ̀nì lẹ́nìkan ní sálámà lè kò ṣe nínú sá. ó fi hàn pé egúngún yìí àti. tí wọ́n bá bẹ́ òjò wa rọ̀ sí ní ìrọ̀lẹ́ tójò bá ti rọ̀ Ọlọ́run ti gbà ìṣẹ̀ṣe náà. ó fi hàn pé ẹ̀jẹ̀ ẹran tí a fẹ́ yìí ó jẹ́ ètùtù fún ìlú. ètùtù ní jẹ́ ètùtù fún ìlú àti fún gbogbo ọmọ tó wà lóru tó jẹ́. àti àdúrà fún ìlú Ṣakí. bẹ́ẹ̀ ni sà. àbí. bẹ́ẹ̀ ni. tó bàbá tí ẹ̀yin gangan fúnra yín ẹ̀yin lẹ̀ ń gbé egúngún tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. eégún mi ni ẹni tí ń gbé egúngún tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nísìnyí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí ń gbé yìí. bàbá mi mo béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín oníṣẹ́yìn lọ́gọ́ fúnra yín. ọ̀yá mọ̀ bọ̀ wá a ti fẹ́ múra. ẹnìkan wà tó ń pè. ẹni tó ń gbé egúngún yìí ni ọ̀rẹ́ mi àbúrò mi tí àwọn bàbá mi Suleiman àti Sumaila Coach tí wọ́n fà lé mi lọ́wọ́ òun ló ń gbé egúngún yìí tí ó sì tì tí ó sì ṣiṣẹ́. ẹ ṣé púpọ̀ bàbá orúkọ lọ́wọ́ yín bàbá mi ẹ káàbọ̀ àpò ọdún a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọ́n kí mi jẹ́ tún bí ìwọ́n tó ṣàṣeyọrí lọ́sẹ̀ mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa sẹ́wọ̀n wá káàkiri àgbáyé bàbá mi olóyè Mọ́jàsọ́lá ìlú Òṣàkó bàbá dámì mo kí yín mo ti rí pé ẹ wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ mo kí bàbá mi Ọláyọmí Kóìkí mo kí yín iṣẹ́ náà kò ní bàjẹ́ bàbá mi àpò ọdún sá ìjẹ́ ìgbà tí dárúkọ yìí fún gbogbo àwọn tó wà nínú ilé sá. èmi ni Adénírè Adékọlá Ológbòjò Adéégún. bàbá mi a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà ní ìlú lọ́dún ní pàápàá jùlọ lónìí láti àná tó ọ̀pọ̀lọpọ̀ bó ṣe wà ń lò yìí ó ń yẹ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ nílùú Ṣakí ìfọ̀ fún wa díẹ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. nípa ọdún tí ó wà ń ta báyìí ní ọdún egúngún. tó ẹ ṣeun bàbá a gbọ́ pé egúngún Adékọlá wọ́n ní oríṣiríṣi àrà náà ló wà lọ́wọ́ egúngún yìí wọ́n ní yóò jókòó lórí afẹ́fẹ́ wọ́n tún ní mo gbàṣẹ níbì kan àwọn ò tí ì débẹ̀ wọ̀ ṣùgbọ́n mọ̀ pé ẹ̀bù wà débẹ̀ yẹn lóòótọ́ ni egúngún yìí jókòó lórí afẹ́fẹ́ àbí ẹ̀yin gangan. yóò nẹsẹ̀ méjèèjì báyìí. yóò nẹsẹ̀ méjèèjì. lágbára Ọlọ́run láì bí àga sílẹ̀. lágbára àwọn aláṣẹ. láì bí ìkọ̀kọ̀ jù. lágbára Ọlọ́run. bàbá kò ní bá yín fún yín ìgbésẹ̀ ìwà nílé sọ fún yín pé lónìí ẹ mọ̀ sàmì kalọ̀ nípa ṣe ń lọ nímọ̀ fi ń lọ wá bàtà bá dé àgbéjọ lọ́hùn-ún ní àgbéjọ gbogbo wà tí gbogbo àwọn ojú lóríṣiríṣi tí wọ́n jókòó síbẹ̀ tí wọ́n sì bẹ́ ẹran tí wọ́n fi ṣàdúrà ètùtù nìyẹn jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo náà sọ pé òun yóò wà ń bẹ̀ kódà wọ́n jẹ́ kó yé mi pé nínú pálásì tó jẹ́ pálásì ọ̀gẹ̀rẹ̀ gangan egúngún yìí yóò tún jókòó níwájú yóò tọ́jú kó inú ajọ́ ọ̀kẹ́. gbogbo ẹ̀ láwọn máa rí gbogbo wa. bẹ́ẹ̀ ni. ẹ ṣe púpọ̀ bàbá jẹ́ kí n yọ̀ǹda yín kí ẹ lọ múra. Thank you so much.